Mo kí gbogbo èèyàn tó ń gbọ́ mi níbikíbi tí ẹ bá wà. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀, orúkọ tèmi ni Dr. Ọlálékan Sàlámì, Aláàfin Ìṣẹ̀ǹbáyé. Èmi a máa sọ pé erin kọjá gbígbé, àjànàkú kọjá rúrù, àjànàkú kọjá mórí nǹkan fìrí, bá a bá rẹ́rìn, ẹ jẹ́ ká sọ pé a rẹ́rìn. Ìbéèrè kan ni ẹnìkan béèrè lónìí nínú ẹgbẹ́ wa. Òun ni ó fa fídíò tí mo fẹ́ ṣe. Mo á fi àsìkò yìí mo fi ń bẹ gbogbo ẹ̀yin tẹ́ bá gbọ́ fídíò yìí. Ẹ dákun ẹ bá mi share ẹ, ẹ jẹ́ kó kan tó lórí tẹlẹ́mù. Ìbéèrè tí ìyá wa yìí tó béèrè, tán béèrè ni pé wọ́n jí ọba gbé lọ́tùn, wọ́n jí ọba gbé lósì nílẹ̀ Yorùbá. Kí ni àwa Yorùbá, kí la ṣàfẹ́rí ẹ̀, kí la lack tó fi di pé irú nǹkan báyìí ó ń ṣẹlẹ̀ níran Yorùbá? Ṣé wé ò jẹ́ mọ́ ni? Ṣé egbò ìjẹ́ kò jẹ́ mọ́ ló fi fa kán máa jí ọba láyé gbé kí nǹkan kan sì máa ṣẹlẹ̀? Àbí àwọn òrìṣà Yorùbá àbọ̀n tẹ̀ tí wá gbàbọ̀dé? Àbí kò tẹ̀ sí nǹkan kan tó ń jẹ́ òòṣà Yorùbá, akọ̀ǹtanra wa ni? Àwọn ìbéèrè yìí òun ni ẹ máa rí dáhùn sí nínú fídíò yìí. Ẹ má yẹ kó wọ́ sú yín, ẹ farabalẹ̀, ẹ bá mi gbọ́ dé parí. Tó bá sì ti ń gbọ́, máa bá mi share ẹ̀ torí ó ṣe pàtàkì fún gbogbo ọmọ Yorùbá láti gbọ́ fídíò yìí. Ṣé rí ibi tí ọ̀rọ̀ ti kọ́kọ́ wà òun ni pé amúkùn wọn lẹ́rù ẹ̀ wọ́, ó ló ìsàlẹ̀ lẹ́wọ̀ ẹ̀wò òkè, àtòkè lẹ́rù amúkùn ti wọ̀. Irú àwọn wo la fi ń jọba? Ẹ jẹ́ ká kọ́kọ́ bẹ̀rẹ̀ láti bẹ̀. Irú àwọn wo la fi ń jọba? Ṣé rí nǹkan kan tí kò yé ọ̀pọ̀lọpọ̀ àwọn olóṣèlú wa àti àwọn àgbàlagbà kan nílẹ̀ Yorùbá òun ni pé ọba kì í ṣe ipò alákọ̀wé, ipò olórí ìlú nílànà ìbílẹ̀ òun ni ọba. Ó tako àṣà Yorùbá ká mú ẹni tí ò nígbàgbọ́ nínú ìṣe àtàṣà Yorùbá ká fi jọba, ìyẹn lákọ̀ọ́kọ́. Tá bá ti mú èèyàn tí kò nígbàgbọ́ nínú àṣà àti ìṣe Yorùbá tá bá fi jọba, àṣà àti ìṣe àwọn ẹ̀yà míì ló máa gbé dání. Gbogbo àwọn nǹkan tó sì rọ̀ mọ́ àṣà Yorùbá, gbogbo àwọn àlùjọ̀nnú, àwọn òrìṣà tó ń bá àṣà Yorùbá ṣiṣẹ́, wọ́n máa kọ ẹ̀yìn sí irú òǹtọ̀hún. Tó bá sì ti mú wọn kọ ẹ̀yìn sí olórí ìlú, wọ́n ti kọ ẹ̀yìn sí gbogbo ìlú náà nìyẹn. So táwọn nǹkan kan bá wá ń ṣẹlẹ̀, á wá dàbẹ̀ pé ṣé bó máa ń sọ pé àwọn kinní wà àbí rọ́nà ń pa ni? Wọ́n wà, wọ́n ti kọ ẹ̀yìn sí ẹni tí ò nígbàgbọ́ nínú wọn ni. Fún ìdí èyí, àwọn tó bá nígbàgbọ́ nínú àṣà Yorùbá ló yẹ kó máa jẹ ọba láyé nílẹ̀ Yorùbá. Ọba kì í ṣe ipò wòlíì, ọba kì í ṣe ipò àfáà, ọba kì í ṣe ipò olóṣèlú. Ipò àṣà àti ìṣe Yorùbá òun ni ọba. Tá bá ti kùnà láti bẹ̀ yẹn, nǹkan oríṣiríṣi òun ni ó máa tẹ̀lé. Táwa náà bá wòye, a rí pé lọ́pọ̀lọpọ̀ ìgbà ẹni tí àwọn olóṣèlú tán bá lọ́wọ́ sí òun ni ó máa ń jọba. Èmi ò sọ pé ọba ibìkan bí kò ṣe gbogbo ilẹ̀ Yorùbá pátá ni ìṣẹ̀lẹ̀ yìí ti ń ṣẹlẹ̀. Ẹni tí àwọn olóṣèlú tó lọ́wọ́ sí yìí, wọ́n á wá yọ èèyàn tí ipò ọba tọ́ sí gangan, wọ́n á wá yọ sẹ́gbẹ̀ẹ́ kan. Ìmíì abínúkú, ìmíì adẹni tó mu ògógóró kiri àdúgbò tó sì jẹ́ pé àwọn ẹni yìí gangan ni ipò ọba tọ́ sí. Ìmíì àti ẹ̀bínú á kúrò nílẹ̀ Yorùbá, ìmíì àbínú á kúrò ní ilẹ̀ adúláwọ̀, á lọ jókòó sílùú òyìnbó. Ìgbà tó bá ti rí pé wọ́n ti ṣòjóró fóun, òun ò rí ipò bàbá òun dé. Irú àwọn èèyàn báyìí àwọn ló yẹ kán wà nípò ọba, ṣùgbọ́n rádaràda náà máa ń padà ṣe ọ̀rọ̀ wọn. Ẹni tí ipò ọba ò tọ́ sí òun lè máa bá ní ipò ọba. Káàkiri ilẹ̀ Yorùbá òun ni kìíní yìí ń ṣẹlẹ̀. Kò sí ká máa sọ pé ìlú mi ló ti ṣẹlẹ̀, ibì kan ló ti ṣẹlẹ̀, àwọn kan ló ń dọ́gbọ́n bá wí. Rárá, gbogbo ilẹ̀ Yorùbá òun ni kìíní yìí ti ń ṣẹlẹ̀. Ẹlẹ́ẹ̀kejì ni pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá wọ́n nígbàgbọ́ pé àwọn àṣà àti ìṣe Yorùbá ó máa ran Yorùbá lọ́wọ́. Pàápàá jùlọ ògùn ìbílẹ̀, wọ́n mọ̀ pé ó máa ran Yorùbá lọ́wọ́
ṣùgbọ́n àti rí ibi tí oògùn ìbílẹ̀ wà láyé ìsìn ò nira. Ìdí rèé tẹ́gbẹ́ wa fi máa ń ṣe ìdánilẹ́kọ̀ọ́. Tó bá ń kópa nínú àwọn ìdánilẹ́kọ̀ọ́ wa, ibẹ̀ ló ti máa mọ ibi tóògùn wà. Kì í ṣe pé a máa sọ fún ẹ pé ìlú báyìí lóògùn wà, àbọ́dọ̀ ẹni báyìí lóògùn wà. Nínú àwọn ìdánilẹ́kọ̀ọ́ yẹn ló ti máa rí pé àṣé àwọn ibi tá máa ń rò pé ibẹ̀ lóògùn wà, pé tóògùn ti ń jẹ́, àṣé kò rí bẹ́ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà náà ni máa ń ṣe àkàwé ọ̀rọ̀ yẹn. Táwọn èèyàn bá ń wá oníṣègùn tó ń jẹ́ dáadáa, wọ́n gbàgbọ́ pé inú igbó lèèyàn ti lè rí. Bẹ́ẹ̀ sì ni 419 tó wà nínú igbó ó ju ti gboro lọ. Ẹlòmíì tiẹ̀ lérò pé tí wọ́n bá fẹ́ rí oògùn tó ń jẹ́, àwọn bàbá àgbàlagbà yẹn ò ń tanra ẹ̀ dey play. Bàbá àgbàlagbà tó jẹ́ 419 ó ju ti boys lọ. Láì ní ìdánilẹ́kọ̀ọ́ nípa oògùn, èèyàn ò lè mọ ibi tóògùn wà tó ń jẹ́. Ẹlòmíì á ní kódà ìgbà tóun ti ń ṣiṣẹ́, òun ò ṣiṣẹ́ kankan rí àfi ewé àtegbò. Òun ò níṣẹ́ míì, wọ́n bí òun sínú ẹ̀ ní gbogbo eléyìí. Kò sọ pé ó ń sòótọ́, kò sọ pé ó lóògùn, kì í ṣe ibi téèyàn ti mọ ibi tóògùn wà nìyẹn. Ẹlòmíì wọ́n á ní bàbá yẹn kọ́sítọ́mà máa ń pọ̀ rẹpẹtẹ lọ́dọ̀ ẹ̀ ní mọ́tò ńláńlá náà máa ń gbé wá dey play. Ìyẹn ò túmọ̀ sí pé olóògùn tó ń jẹ́. Òun ló mọ ìtọ́rọ̀ òun àtàwọn kọ́sítọ́mà tó ń gbé mọ́tò ńláńlá wá, òun ló mọ tó ń padà gbẹ̀yìn ọ̀rọ̀ wọn. So láì sí ìdánilẹ́kọ̀ọ́ nípa oògùn ìbílẹ̀, èèyàn ò lè mọ̀ téèyàn bá débi tóògùn wà. Kódà ẹlòmíì wà alákọ̀wé ni tó ń de táì, àwọn ibi tóògùn wà nìyẹn. Kódà òun tún wá lè má ra yẹ̀, wọ́n máa gbé wàhálà kíní yìí pọ̀. Bẹ́ẹ̀ sì ni iṣẹ́ tó ń jẹ́ dáadáa ọwọ́ ẹ̀ ló wà. Bàbá mi ó lè kó lẹ̀kẹ̀ rẹpẹtẹ sọ́rùn kó mọ̀ padà ní àtún customize mọ́tò ẹ̀. Àràbà of kíní kan olóògùn nìyẹn lójú aráyé dey play, òun tanra ẹ̀. 419 original ni, àbí kò tiẹ̀ máa ń ní nǹkan kan rárá. Àwọn míì wà 419 ni wọ́n, àwọn míì wà kò 419 kó kàn máa fi dẹ́rù ba ará àdúgbò. Òun ni gbogbo ọ̀pá àtìlẹ̀kẹ̀ tó ń kó káàkiri. So àwọn nǹkan tó ń fún Yorùbá ní problem gangan nìyẹn. Ọ̀pọ̀lọpọ̀ ọba tán wò pé báwo lèèyàn tí ìjọba ò ṣe ní lóògùn máa tan rẹ̀. Oògùn orí fífọ́ lásán kò ní, ó kàn jọba ni. Ìgbàgbọ́ ẹ̀ kò sínú nǹkan ìbílẹ̀ rárá. So àwọn ibi tí Yorùbá ti ń ní problem nìyẹn. Àwọn nǹkan tá a rò papọ̀ tá a fi dá ẹgbẹ́ AATC sílẹ̀ nìyẹn, Association of Africa Tradition and Culture. Ẹ wá wo àtọjọ́ tá a ti ń sọ̀rọ̀ yìí, wípé òkè o, ní táwọn èèyàn bá ní lọ́wọ́ o, wọ́n lè fi ran ẹgbẹ́ náà lọ́wọ́. Ìjẹ́ ẹrẹ́ nìkan ká dárúkọ ẹ̀ pé ẹni yìí ó ti ran ẹgbẹ́ náà lọ́wọ́. Yorùbá ò fẹ́ òótọ́. Kì í ṣe pé mo fi ń sọ̀pọ́tì ẹgbẹ́ tèmi dálẹ̀, àbí àfi ń tọrọ owó, àtọrọ owó. Àwọn èèyàn ńláńlá náà wà nínú ẹgbẹ́ wa, kì í ṣe ẹgbẹ́ tó lè máa tọrọ owó. Tí n bá ní pé téèyàn bá ní lágbára kó fi ran ẹgbẹ́ náà lọ́wọ́, máa ń ṣàlàyé síbẹ̀ pé kémi àti wọ́n lè fi mọra wa ni. Kó má yẹ pé bóyá ẹ̀kan wá oògùn ọ̀fẹ́ káàkiri lẹ fi mẹ́sẹ̀gì mi, àbẹ́ ń gbé mi lẹ́nu jó, ni mo ṣe máa ń sọ bẹ́ẹ̀. Láti lè máa fi give excuse fáwọn èèyàn wípé òkè o, ti ṣe gbogbo èèyàn ló ń bá dòwò ni ó ṣe bá dòwò pọ̀. Ká máa yọ àwọn nǹkan sọ́tọ̀. Òun la ṣe gbégbèsẹ̀ pé ní tó bá ní lágbára fi ránṣẹ́ sí ẹgbẹ́ náà. Kì í ṣe pé bóyá ẹgbẹ́ náà tọrọ owó àbí ó tọrọ ìrànlọ́wọ́ lọ́wọ́ ẹnìkankan. So àwa Yorùbá, ìwà wa ló jẹ́ káwọn kinní yẹn máa ṣẹlẹ̀. Lẹ́sẹ̀kẹsẹ̀ náà tá bá sì ti ronú pìwàdà, àwọn kinní yẹn ó máa stop, ó máa dáwọ́ dúró. Olólùfẹ́ àṣà Yorùbá kò fi bẹ́ẹ̀ pọ̀. Ẹ ráwọn bàbá mi náà, ó máa lóhùn ṣe fídíò, ó lè ní gbólóhùn kan wà tẹ́ bá pè nísinsìnyí àrá máa sán, irọ́ ló ń pa o. Ṣùgbọ́n ọ̀rọ̀ táwọn èèyàn náà fẹ́ gbọ́ nìyẹn, ìgbà tí ò sí ìdánilẹ́kọ̀ọ́ nípa ewé àtegbò lára tiwọn náà. Ẹlòmíì á ní gbogbo tí mo sọ yìí, bàbá mi òun ló lórí ọdẹ ìlú wa, tó bá kásẹ̀ kan sókè á dejò, tó bá kásẹ̀ kan sókè á di kinní kan. Ìntáyé náà fẹ́ gbọ́ nìyẹn, àwọn náà ò fẹ́ gbóòótọ́ ọ̀rọ̀. So àwọn kinní yẹn ló wá ń kó ìfàsẹ́yìn bá àṣà ìbílẹ̀ Yorùbá, because ẹni tó ti sọ gbangba pé bàbá òun máa ń dejò, bàbá òun máa ń dèrè, òun dẹ̀ náà gbé agbára lé lọ́wọ́. So ọba ìlú tóun náà ní ìdánilẹ́kọ̀ọ́ kankan nípa àṣà ìbílẹ̀ àbógùn ìbílẹ̀, òun náà wò pé ẹni tọ́ sí ẹni tó fi ń jẹ balógun ìlú. Tó bá fi jẹ balógun tán, kò kú sógun kankan láyé ìsìn tó jẹ balógun lé lórí. A máa tan àwọn èèyàn, a máa tan ìjọ tí nǹkan bá ṣẹlẹ̀, àwọn èèyàn máa kọ̀ndẹ́mù àṣà ìbílẹ̀ Yorùbá, wá lódìdí balógun lélẹ̀ ìṣẹ̀lẹ̀ sí. Irọ́ ni gbogbo tó ń pa, wàláì kìí ṣe rọ́. Wàláì kìí ṣe rọ́. Ògùn ìbílẹ̀ ó ń jẹ́ dáadáa bí ìtàtijọ́ ó sì wà, ṣùgbọ́n bí tẹ́ ẹ̀ ti lérò lẹ ti máa bá.
ibi tẹ́ ẹ̀ ti lérò òun lẹ ti máa bá. Ọ̀pọ̀lọpọ̀ tó ti kópa nínú àwọn program tí a máa ń ṣe, àwọn náà lè jẹ́rìí sí àwọn ọ̀rọ̀ tí mò ń sọ yìí. Ibi tẹ́ ẹ̀ ti lérò, ká fi wòlíì ṣe example. Wòlíì míì wà dàda orí ẹ̀ a máa kanlẹ̀ ńlẹ̀, ibi tó bá dé gan wá ní wòlíì dé, bẹ́ẹ̀ sì kò mọ nǹkan kan. Ọmọ tí ò wá ju ọmọ ọdún 7 lọ kódà lè má ní dàda lórí tó jẹ́ pé wòlíì ní látọ̀dọ̀ Ọlọ́run wá. Ṣùgbọ́n ní ilẹ̀ Yorùbá ara wa kọ òtítọ́. Irú ọmọ tá a sọ tí ò ju 7 years lọ yẹn, wọ́n kàn fọwọ́ rọ sẹ́gbẹ́ kan lélẹ̀kẹ̀. À ń sọ àwọn àgbàlagbà wòlíì pàápàá jùlọ ẹ̀yin ìyá wa tẹ́jọ́ obìnrin ní tẹ̀sí máa ń kó sọ́wọ́ 419 yẹn. Àgbàlagbà wòlíì tó ń sọ yẹn kò mọ anything, ṣùgbọ́n ó ti pẹ́ nínú ìjọ náà ṣe ń fojú àgbàlagbà wòlíì wò wọ́n. Bàbá tó máa ń fa ojú àgbàlagbà wòlíì wò, òun náà mọ̀ kan fojú yẹn wò wọ́n o. Èyí tó yẹ kóun náà kó darapọ̀ mọ́ irú àwọn ẹgbẹ́ tá à ń polówó yìí, kó fi sọ ara ẹ̀ di àgbàlagbà tán tí ń fojú ẹ̀ wò òun náà kò fẹ́ káwọn èèyàn máa ṣírí òun, kò sì fẹ́ humble ara ẹ̀. A máa maintain ẹ̀ lọ bẹ́ẹ̀ láì mọ̀ kankan. Àwọn tó bá wá sọ́dọ̀ ẹ̀ a máa parọ́ fún wọn, ìran èké ni irú wọn máa ń rí. So gbogbo àwọn kinní ló kóra jọ ló fi di pé wọ́n ń jí ọba aláyé gbé nílẹ̀ Yorùbá tí nǹkan kò sì ṣẹlẹ̀. Àwọn iṣẹ́ kan wà tó yẹ pé bá ṣe jọmọdé yìí náà, tírú ẹ̀ bá tiẹ̀ wá ṣẹlẹ̀ tán jí ọba aláyé ẹyọ kan gbé, àwọn iṣẹ́ kan wà tó yẹ pé a lè lò, irú àwọn ènìyàn wọn á ṣìṣe. Kò tí ì yá tí mo fẹ́ fi iṣẹ́ yẹn lẹ̀, ṣùgbọ́n kò tú wá kí n ṣiṣẹ́ tó le gan. A kàn ṣùgbọ́n aṣọ funfun àfẹ́po díẹ̀ àfi yìí àtẹ̀sílẹ̀ ẹ̀bù ẹ̀tùbọ̀n sí ẹ̀pẹ̀ gbólóhùn sí ẹ̀fínà sí ẹni yẹn máa ṣiṣẹ́. Iṣẹ́ tó ń jẹ́ dáadáa ni, ṣùgbọ́n ibi tí Ògún wà àwa Yorùbá òun fojú síbẹ̀. Ẹni tó máa gbéraga tó yẹ pé a lọ dúró sẹ́gbẹ̀ẹ́ jíìpù kàkàrìrì tí Yorùbá máa ń bá kiri nìyẹn. Kàkàrìrì tí Yorùbá máa ń bá kiri nìyẹn. A kì í fẹ́ gbóòótọ́ ọ̀rọ̀. So ìyá wa tó ń béèrè ìbéèrè yẹn ṣe ti rí àwọn nǹkan tó fà. Kì í ṣe pé ẹ má kẹ́rù báyìí. Àṣà ìbílẹ̀ Yorùbá ó ṣì wà bó ṣe wà. Ògùn ìbílẹ̀ Yorùbá ó ṣì wà bó ṣe wà. Àwa Yorùbá là kì í appreciate òótọ́. Tá bá appreciate òótọ́, gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí kò ní ṣẹlẹ̀. Òótọ́ ló sọnù láàrin wa ló fi di pé wọ́n jí ọba aláyé gbé tí ò sí nǹkan kan. Bó tiẹ̀ jẹ́ fura lásán, ṣọ́ba aláyé ò wà nẹ́nẹ̀. Ká tẹ̀ sọ pé wọ́n kó AK-50, AK-20, AK-19 gbogbo wọn kò dání. Tára bá fún ọba tó sì padà sílé ńkọ́. Ẹ wá wo àwọn oògùn ìfura oríṣiríṣi tá a ti sọ̀rọ̀ nípa ẹ̀ tó dẹ̀ pé àwọn tó ń lò wọ́n ń jẹ́rìí sí. Gbogbo àwọn tó wá wo fídíò wa náà ṣàmà ní kò sọ̀ba aláyé ń bẹ̀. Ẹ̀bọ̀ kò jọ wọ́n lójú ni. Ká nínú gbó kan nílé kan Sàlámì dúró sí ni tó wá bẹ̀rẹ̀ ní lérí oògùn tó ní inú igbó yìí mo lè périn mo lè pẹ́ fọ́ irú àwọn ọ̀rọ̀ táwọn náà fẹ́ gbọ́ nìyẹn. So ìwọ tó bá gbọ́ àwọn ọ̀rọ̀ míì tó wá rí bákan lára ẹ dákun ẹ má bínú, gbogbo wa ló bá wí. Kì í ṣe dandan ni kó jẹ́ ẹgbẹ́ Dr. Lékan Sàlámì la máa join, ṣùgbọ́n tá bá ti rí irú àwọn ẹgbẹ́ báyìí ẹ jẹ́ ká gbìyànjú ká darapọ̀ mọ́ wọn tá bá ti rí pé òótọ́ wà ń bẹ̀. Àwọn àṣà Yorùbá ẹ jẹ́ ká padà síbẹ̀. Tá bá ti padà síbẹ̀ pẹ̀lú òótọ́ tí ò sí ká máa tanra wa ń bẹ̀, gbogbo irú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn kò ní ṣẹlẹ̀ mọ́ nílẹ̀ Yorùbá. Àwọn iṣẹ́ ọ̀wọ̀ kan wà, àwọn iṣẹ́ kan náà wà. Ẹ wo irú òrùka kan tí mo polówó ń gbà kan. Tó bá ṣe pé ọba aláyé kan ó ní irú òrùka yìí lọ́wọ́, àwọn tán wá bá yẹn ṣé kò ní pe gbólóhùn ẹ̀ kó sọ pé ó yẹ kó gbogbo nǹkan wọ yín lẹ̀. Ṣùgbọ́n ìjọ ọba gan, ìjọ belief nínú àṣà ìbílẹ̀ Yorùbá, ìjọ belief nínú ògùn ìbílẹ̀ Yorùbá. Tó bá ti wá bá pàdé náà á wò pé eléyìí ta ló mọ eléyìí kò lè ṣiṣẹ́ jàre ní tó máa sọ nìyẹn tí òfin ní òrùka náà lọ́wọ́. So gbogbo wa pátápátá làjọ fa gbogbo àwọn ìṣòro tó wà nílẹ̀ Yorùbá. Ọlọ́run á sì yọ wá kúrò nínú àwọn ìṣòro náà. Ìgbésẹ̀ òun náà la ti ń gbé yìí, Ọlọ́run á jẹ́ kó já sí rere pẹ̀lú àṣẹ Ọlọ́run. Wọ́n tó bá fẹ́ darapọ̀ mọ́ ẹgbẹ́ Dr. Lékan Sàlámì kì í ṣe dandan, ṣùgbọ́n wọ́n tó bá wù tó fẹ́ darapọ̀ ẹ kàn sí mi lórí WhatsApp nọ́mbà mi 08028565188 kí àwọn èèyàn lè darapọ̀ kó má sí pé owó náà ń wá tán fi ń polówó ẹgbẹ́. Òun la ṣe ṣe ní 5,000 naira àtowó fọ́ọ̀mù ni o, àtowó ID card ni o, registration 5,000 naira. Ẹni tó bá ti fẹ́ san owó náà kó kàn sí mi lórí WhatsApp. Tẹ bá ti kàn sí mi tí ń fún yín lákàtúntì nọ́mbà, ẹsẹ̀kẹsẹ̀ tẹ bá san owó náà a máa add yín mọ́ WhatsApp group wa. Àyè gba ọba, àyè gba joyè, àyè gba ọlọ́lá, àyè gba gọ́vnà, kò sẹ́ni tí ò lè darapọ̀ mọ́ wa. Àyè gba sójà, àìmọye sójà náà wà nínú ẹgbẹ́ wa. Àyè gba ọlọ́pàá, àìmọye ọlọ́pàá ló wà nínú wa. Àyè gba
kálukú tó bá fẹ́ darapọ̀ tó bá ti nífẹ̀ẹ́ sí àṣà Yorùbá kó kàn débẹ̀ lásán kó ní ẹ dákun oògùn ìfura ni èmi nídìí àìmọye oògùn ìfura náà máa fún ẹ lẹ́sẹ̀kẹsẹ̀ tó ṣe pé tírú nǹkan báyìí bá fẹ́ ṣẹlẹ̀ àmì ara sọ fún yàn pé ọ̀nà ò dá padà sílé